èèyàn lé ìwòlẹ̀ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àdúrótì Ọlọ́run lórí ritual Queen Naomi. Wọ́n ní ritual yìí wọ́n ló wà successful. Bí a ṣe gbọ́, wọ́n ní àwọn elders wọn ò wá. Ṣé mọ̀ pé bàbá Werin ńlá ní kí àwọn márùn kankan dúró sílé wọn tí tán fi máa parí ritual Queen Naomi. Wọ́n ní wọn show up. Wọ́n ní kíákíá ní kábíyèsí nìkan ṣe gbogbo àwọn èyí tó bá yẹ kán ṣe tó jẹ́ pé mo ritual ni kí wọ́n mú yẹn kúrò kíákíá ni wọ́n ṣe. Wọ́n dẹ̀ ní ó wà successful. Wọ́n ní Ọlọ́run tẹ́wọ́ gba àwọn ritual yìí. Gbogbo àwọn nǹkan tí àwọn seers ti sọ lórí ọ̀rọ̀ Queen Naomi ó sì wà níbẹ̀ nítorí pé wọ́n ní destiny Queen Naomi àti kábíyèsí. Wọ́n ní ọba òkè ló yan Queen Naomi fún bàbá Werin ńlá. Ìtorí ẹ̀ ni bàbá Werin ńlá fi ń sọ fún àwọn ṣìṣẹ́ wa gbogbo pé àwọn ò lè ṣe nǹkan kan lẹ́yìn ìyàwó àwọn nítorí pé wọ́n ní ṣe pẹ̀lú ìtẹ́ àwọn. Ẹ̀yin èèyàn lé àwọn ni wọ́n rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àwọn ṣìṣẹ́ wa gbogbo ẹ̀ wọ́n rí nǹkan kan. Ṣé mọ̀ pé mo sọ fún yín pé bàbá Werin ńlá ní kí mẹ́ta nínú àwọn ṣìṣẹ́ wa gbogbo ẹ̀ kí wọ́n kúrò nínú ààfin kí wọ́n wà ní ìta tí Queen Naomi fi máa parí ritual àwọn. Bí a ṣe ń gbọ́ o, wọ́n ní kò sí nǹkan tí wọ́n ṣe tán láti má lọ ṣùgbọ́n wọ́n ní kò sí agbára nǹkan tí ọba bá sọ. Ọ̀rọ̀ náà ó ti di àṣẹ. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìyá onífá gbìyànjú, ìyá onífá try lórí ọ̀rọ̀ ritual Queen Naomi wípé wọ́n ṣe bẹbẹ o wípé gbogbo nǹkan tó yẹ kán ṣe pátápátá òun ni ìyá onífá ṣe láti fi jẹ́ kí gbogbo àwọn nǹkan tó ṣe yìí láti fi jẹ́ kí ó yọrí sí rere. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo èyí. Wọ́n ní inú bàbá Werin ńlá dùn gan nígbà tí wọ́n ṣe gbogbo àwọn ritual yìí tó wà successful. Wọ́n ní wọ́n mú ọwọ́ Queen Naomi wọ́n mú dání. Wọ́n ní wọ́n wa Queen Naomi máyà wọn bí ìgbà tí wọ́n wò dèèyàn tí wọ́n gbé orí Queen Naomi sáyà ipe Olúwa ṣeun. Wọ́n ní Queen Naomi wọ́n ní omi jábọ́ lójú wọn. Wọ́n ní bàbá Werin ńlá wọ́n ní wọ́n nù kúrò nítorí Olúwa ó parí iṣẹ́ yìí fún Queen Naomi. Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà tí Queen Naomi ti kúrò nínú ààfin bàbá Werin ńlá ìjà ni lójoojúmọ́ lórí pé àwọn ṣìṣẹ́ wa gbogbo wọn fẹ́ kí Queen Naomi padà wá sí inú ààfin. Wọ́n bá bàbá Werin ńlá wọ́n bá wọn lérí pé àwọn ò ní kúrò nínú palace. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí fi àṣẹ múlẹ̀. Wọ́n ní wọ́n gbọ́dọ̀ kúrò nínú ààfin o wípé àfìgbà tí wọ́n bá parí full ritual Queen Naomi ni wọ́n tó lè padà wá. Recently la gbọ́ pé àwọn mẹ́ta nínú wọn ni wọ́n sọ pé kán kúrò nínú palace. Wọ́n fárígá wọ́n jà ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó bá wa ṣẹ́gun gbogbo wàhálà yìí. Wọ́n ní Queen Naomi explain o, wọ́n ní wọ́n ṣàlàyé nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn kó tó di pé wọ́n ṣe full ritual yẹn. Ipe ṣe ni bí ìgbà tó yẹ pé ọ̀tá ó fẹ́ attack wọn ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè kò jẹ́ kí ọ̀tá borí wọn. Ṣé mọ̀ pé a sọ fún yín gbà yẹn pé màmá wọn ló pe Bishop Funke Adéjùmọ̀ pé Queen Naomi nǹkan tó ń sọ yìí àwọn pé ṣe ni wọ́n sọ pé ó ti sú àwọn pé àwọn fẹ́ jáwọ́ nínú ọ̀rọ̀ yìí pé lójoojúmọ́ ni wọ́n ń gbé oríṣiríṣi nǹkan bíi ritual lórí full ritual. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní Bishop Funke ní kí màmá wọn kún fàdúrà pé ọwọ́ ọ̀tá ni èyí ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ìgbésẹ̀
màmá wọn àti àdúrà Bishop Fúnkẹ́ Adéjùmọ̀ ó gbà lórí wọn. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ló já sí rere fún bàbá Wẹ̀rẹ̀ńlá àti Queen Naomi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé Queen Naomi. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé kábíyèsí nínú ayé wọn. Nítorí pé Ọlọ́run ò fi wọ́n sílẹ̀. Gbogbo ìgbà ni Ọlọ́run ń ṣe ìyanu fún wọn. Gbogbo ìgbà ni Ọlọ́run ń ṣe ìyanu fún wọn tó jẹ́ pé kò fi wọ́n sílẹ̀ rárá. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á túbọ̀ máa ṣe ìyanu nínú ayé Queen Naomi àti kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn traditional leaders méjì wọ́n ní wọ́n disappoint bàbá Wẹ̀rẹ̀ńlá o. Wọ́n ní wọn yọjú sí full moon ritual yẹn. Ẹ mọ̀ pé ìgbẹ́kẹ̀lé ènìyàn asán ni. Ṣùgbọ́n kábíyèsí gbẹ́kẹ̀lé Ọlọ́run nítorí gbogbo àwọn nǹkan tí à ń rí yìí lórí pé Queen Naomi fẹ́ ṣe full moon ritual kì í ṣe nǹkan kékeré tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ àdúrà. Nǹkan tá à ń sọ kọ́ là bá máa sọ. Ṣùgbọ́n bàbá Wẹ̀rẹ̀ńlá wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ogun. Ọlọ́run dẹ̀ wá ń tì àwọn àti Queen Naomi lẹ́yìn. Kò jẹ́ kí ogun, kò jẹ́ kí ọ̀tá, kò jẹ́ kó borí àwọn méjèèjì. Ẹ̀yin èèyàn lé, mo ní kí n sáré mú update wá ní fún yín. Ní agbára Ọlọ́run, Ọlọ́run á bá wa ṣẹ́gun gbogbo nǹkan tó kù tí a tí ì rí. Gbogbo ìta àdẹ̀ ti rí náà, Ọlọ́run á ṣẹ́gun gbogbo ẹ̀ ní agbára Ọlọ́run. Tó bá di ọ̀la ní agbára Ọlọ́run, màá fún yín ní another update lórí ọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òdì. Kí ẹ̀mí mo ṣe máa ń sọ fún yín allegedly ní gbogbo àwọn nǹkan tá a gbọ́ yìí o. Bàbá wa Wẹ̀rẹ̀ńlá gbé inú ààfin. A dúpẹ́ ní ọwọ́ gbogbo ẹ̀yin subscribers. Ọlọ́run á bá mi dúró tì yín. Àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀ o. Máṣọ́lá ni orúkọ mi, Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, kílẹ̀ ń dúró ṣe. Ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up, ó ṣe pàtàkì fún channel wa. Prize giveaway wa ń bọ̀ ní July 15. Ẹ comment, ẹ like, ẹ share kẹ́ lè darapọ̀ mọ́ àwọn tí a máa mú. A dúpẹ́ fún gbogbo ìfọwọ́sowọ́pọ̀ yín lórí channel. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́ wọn yín sókè. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mọ́, ẹni ẹlẹ́ni ò nígbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.